Africa Content TV. Ìjọba Nàìjíríà súnmọ́ sí ibẹ̀ sí ibẹ̀. Gbogbo mọ́tò bá lè dá bàbá Súlíà. Kọ́fà àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ Saheed Osupa. Ìyàwó jẹ nínú owó ìjọba. Bàbá wọn jẹ nínú owó Olúwa. Ẹ lọ wá bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ sẹ́tù Saheed Osupa. Ẹ yanjú ọ̀ láàrin ara yín. Ẹ jẹ́ kó ọmọ ọlọ́mọ sílẹ̀, àwọn ọmọ ọlọ́mọ kọ́ fún wọn sílẹ̀. Èèyàn kí wáyé dára bàbá Súlíà. Ẹ wá bẹ́ẹ̀ ṣe fẹ́ yanjú ẹ̀ Saheed Osupa ní kíákíá ní kọ́mọ́nkóbó bí àṣẹ nìkan ní kọ́mọ́nkóbó ẹgbẹ́gbèsè kọ́mọ́nkóbó. Ìjọba mo sọ fún yín lẹ́nìí ká ẹgbẹ́gbèsè kọ́mọ́nkóbó. Nítorí ọmọ aláburú ẹ̀dá tó fi gbégbèsè kọ́mọ́nkóbó ẹ̀yin ìjọba èèyàn dáadáa nìyẹn gbégbèsè kọ́mọ́nkóbó. Gbogbo tó bá gbà Saheed nìkan fún. Kọ́fà àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ Saheed Osupa. Ẹnìkan sọ pé kó má negotiate ẹnẹgo kọ́fà àwọn ọlọ́mọ sílẹ̀. Tẹ́fẹ́ yanjú yẹn tán ẹ máa ṣẹ́tù yòókù láàrin ara yín. Nípa kámú nínú ìnira àwọn mẹ̀kúrù wọn ti gba kámú. Kí ló tún wá dé òtún tún fẹ́ lẹ̀ mí wọn lọ. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Saheed Osupa. Ògùdù sálàwà wà lálẹ́ yìí. Tàbí pé ṣeré bàbá Súlíà. Ògùdù kára ní verses 3. Osupa ilé òun àrò. Osupa Saheed ní ọgọ́rin tó jiná bíi Messi ó sábì Ronaldo ó súnmọ́ Grammy ọgọ́rin jù kóra lọ Rosiski nínú olórin òlèlè bá Lápàdé nínú olórin Egbe mi. Kò lè parọ́ mọ́ra ẹ̀ ó ń fẹ́ Sọ̀díkì oyè máa fẹ́ Sọ̀díkì. Ọgọ́rin tó jiná bíi Messi ó sábì Ronaldo ó súnmọ́ Grammy ọgọ́rin jù kóra lọ. Rosiski nínú olórin òlèlè bá o ṣe Lápàdé nínú olórin Egbe mi. Má fọ ọmọ ló máa paṣáyó má fọ ọmọ ló máa paṣáyó. Ẹ wá ṣáàmù bí mo ṣe ń ṣeré mi eléyè yáwọn tó lóye. Àbí èsì ló ṣe eré bẹ́ẹ̀ kò sómi tó dàbí orí. Gbogbo èdè wa pẹ̀lú lù ló ní àwọn tó lọ́gbọ́n. Láyé ṣe ògùdù. Ẹ ṣáàmù gbogbo èdè wa pẹ̀lú lù ló ní àwọn tó lọ́gbọ́n.